ṣé lóòótọ́ ni wọ́n ti mú DJ Switch? Bóyá ẹ̀yin ti gbàgbé ẹni tí ń jẹ́ DJ Switch. Nígbà tí ìṣẹ̀lẹ̀ EndSARS fi ṣẹlẹ̀, ó wà lára àwọn ènìyàn àti àwọn ọ̀dọ́ tí wọ́n pariwo síta tí wọ́n sọ̀rọ̀ sókè nígbà náà. Àtìgbà náà ló sì ti sá kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Dídé padà tó dé s'Èkó ni ìròyìn bá ta ariwo sọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti mú DJ Switch. Bó o lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an. Ṣàdédé ni DJ Switch gorí ẹ̀rọ ayélujára X tí ẹ mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ló bá sọ wípé báyìí kàsá báyìí káwòdì. Bẹ́ẹ̀ ó lérí léka o pé gbogbo àwọn ilé iṣẹ́ ìròyìn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn èké ni wọ́n máa fojú balẹ̀ ẹjọ́. Àfi kí wọ́n tètè yá padà sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tún sọ pé bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ ṣe rí mọ́ o pé wọn ò mú òun. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ pé lóòótọ́ ẹni táwọn mú àmọ́ kì í ṣe DJ Switch. Kí lẹ rí sí i? Ìròyìn èké tí àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára ń gbé káàkiri yìí, àfàìmọ̀ kó mọ̀ dá ogun dá wàhálà sílẹ̀ lọ́jọ́ kan. Kí ni èrò yín nípa ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń jà ràìnràìn káàkiri nípa DJ Switch àti pàápàá àwọn lókọlókì láwùjọ wa? Ẹ fi ìdáhùn yín ránṣẹ́ sí comment section. Ẹ fi ìdáhùn yín ránṣẹ́ sí comment section. Ẹ ṣé púpọ̀. Ire o.